ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá mo ní kí n wá pe àkíyèsí yín ní kíákíá sí àwọn nǹkan kan ni mo gbọ́ kinní yẹn ẹ̀rù Ọlọ́run bá mi mo dẹ̀ rò wípé mi ò rò wípé ó yẹ ká ju òkò yìí kó lọ fà jù bẹ́ẹ̀ yẹn lọ lórí ọ̀rọ̀ K1 The Ultimate lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n sin òkú màmá wọn tó ṣe 7 days ẹ̀yọ́ òun ni wọ́n ti sọ̀rọ̀ yẹn tí wọ́n ní àwọn àfáà rí ilé bàbá wọn ní fìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ wọn ò lọ́bẹ̀ wọ́n rí ilé family house wọn ilé màmá wọn ò lọ́bẹ̀ ọ̀dọ̀ wọn náà wá ga ẹnu sí ok wọ́n ti wá sọ kinní yẹn nìyẹn gbogbo wa ti rí tó ti ń jà rìn láti ìgbà tí wọ́n ti ṣe àdúrà fidal prayer fún late mọ́mi wọn ìyá Àlùpéjú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Wàsíù ló sọ̀rọ̀ èèyàn kan ló sọ̀rọ̀ K1 The Ultimate ló sọ̀rọ̀ ìwọ tó ń gbọ́ fídíò yìí lọ́wọ́lọ́wọ́ both home and abroad ìjẹ́ o tilẹ̀ lè ka iye àfà tó ti jáde lórí ọ̀rọ̀ yìí tó ti kó èpè bo Wàsíù lórí statement yẹn èébú wo lo tí ìfẹ́ ti gbọ́ lẹ́nu àwọn àfà àtàwọn ọmọlékéwú sí Wàsíù lórí ọ̀rọ̀ Ganu ni kí ni ọ̀rọ̀ tí ikú gbọ́lé lọ́jọ́ kìíní àná tí ò gbọ́ mí mọ́ tí ò tí jáde lẹ́nu àwọn àfà àwọn mùsùlùmí àti àwọn ọmọlékéwú sí Wàsíù ẹ má ṣe mí gbọ́ o èmi ò wá dìfẹ́ǹdì K1 The Ultimate ń bí o ṣùgbọ́n ìfẹ́ lè ní tọrọ láàrin gbogbo yín kí ló dé tí àwọn ọmọ Yorùbá ta sanra wa di bàbá ọpá bàbá bakapá bàbá bakabù lẹ́sẹ̀ kí ló dé tí ọ̀rọ̀ lásán la máa sọ tó máa di wípé tí ayé ò bá bàjẹ́ mi nígbà wọn ò gbúdọ̀ gbọ́ mọ́ wọn ò gbúdọ̀ ṣe mọ́ anybody tó bá ti súnmọ́ a máa lé ẹni yẹn ni òun nìkan ló máa dá wà wọ́n fẹ́ kó wà depressed wọ́n fẹ́ frustrate life ẹ̀ ẹ̀yin dẹ̀ fẹ́ jẹ́ èèyàn láyé titi yín kí ló dé èèyàn ní ẹ lọ sí bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wá Ganu sọ́dọ̀ tòun ó ti sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ti jáde ókè àáfàá ní kó ṣe sọ́rì ó ní kò sí rísì fún sọ́rì ẹ ti mọ Wàsíù lánàá kó tó dé ní kí ló fa gbogbo ẹjọ́ wẹ́wẹ́ yìí again ṣàdédé ni mo rí fídíò yìí o mo fẹ́ gbé wọlé fún yín nísìn wọ́n ti fún Wàsíù ní ọjọ́ 7 kí ó fi bọ́ síta àwọn àáfàá wọ́n ní kó bọ́ síta kó wá sọ sọ́rì tó bá kọ̀ lẹ́yìn ọjọ́ 7 tí ò bọ́ síta kó wá apologize fún wọn wọ́n nínú kó lákújẹ kó tọ́kúlá àbí kẹ̀bó ṣe lọ sókè gàgàrà tó jẹ́ èèyàn yẹn tí ó di ìlú mọ̀ọ́ká tí gbogbo àgbáyé mọ̀ yẹn tó ń dún ìpè bó ṣe máa wálẹ̀ náà nìyẹn ẹjọ́ tó bá ti wá wálẹ̀ yẹn o tọ́ta wọn bá wálẹ̀ ẹ wá bọ́ síta ẹ wá pa gbogbo àwọn èèyàn pé iṣẹ́ ọwọ́ yín ni o àbí ẹ wà proud of it ṣé mo yí pé mò ń sọ kínní ní orí live show lánàá ọ̀rọ̀ yìí la sọ títí lórí live show kí ló dé kí lẹ wá fẹ́ gbà bẹ́ẹ̀ kí ló ti fa ikú kí ló dé ẹ̀yin àáfàá tó yẹ kẹ́ máa gbẹ̀mí èèyàn là tó jẹ́ ikú lẹ fi lé gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ṣé ó dìgbà tẹ́ bá pa wá tán ọjọ́ 7 fún Wàsíù ẹ wá gbọ́ fúnra yín. àmọ́ ìdé mi ló sọ báyà ní Wàsíù kó má jẹ́ lọ́wọ́ wọn bá fi ikú ìyá rẹ̀ ìjà bọ̀. Jerry Signal ló tún wáyé. Ṣé mo gbé ìyá rẹ̀ ti sílẹ̀ pé péjọ́ mi lèdí tún sí wọ̀? Allah ẹlẹ́ni tó ń bá fẹ́ ṣubú. Owó dàbẹ́ ti kọ́ lọ́wọ́ wọn gbà. Kí n tí mú owó wọnú àkáǹtì kọ́ lọ́wọ́ gbà. Allah ìdé mi kàn fẹ́ jẹ́ lọ́wọ́ sí ìbẹ̀rù yé wa. Díẹ̀ yẹn ló ń jábọ̀. Èyí tó lè bá lòun jù láti ṣe òun náà lòdì tó gbé ewu. Ìyẹn máa ń ṣe wàhálà dùn ìyẹn máa ń jọ jábọ̀ ni. Ìrìn tó fojú ọdún ìbáyé fi mọ̀ ọ́ lè bàjẹ́ láàrin ojúṣe. Ní bàjẹ́ wọ́n ni. Àdìgáìsì kejì. Ìyá akẹ́wọ̀n ni wọ́n ti lè fi wọ́n ti ń lo ọjọ́ 7 ní ìṣòro àdúgbò. Ọjọ́ 7 ní ìtókù ká jáde ká ṣe sọ. Ṣé ayé ni tó bá ní láti ṣe dandan sọ́ọ̀rọ̀ ní iye fún àti bí? Allah ọlọ́lẹ̀ fi wọ́n fún yẹ̀sì fún rẹ̀ fún àṣẹ rẹ̀ àtẹ́gbẹ́ fún wọn ọlọ́lẹ̀ fi 50 years ìyá ọlọ́lá tí ó gbà lórí tó ká ìgbà láti wà sí ìṣe òun bábà wà bá jẹun sí ògùn ní kọ́kọ́rọ́ nìkan ní ká ṣe táwọn wò ní sí. لأنك فيهم وبتوهم بعد
àti lè pẹ́ láyé tó ní tó bá kú wọ́n ìrìn kí mo ṣe ra àfà àdéṣe. Iṣẹ́ wa ń dùn mí, èmi ẹ̀ ń sẹni tí wọ́n fi àwọn tí ń tẹ́ǹdì tẹ́ǹdì o. Ọ̀rọ̀ mi ń tẹ́ǹdì láì fún mi tẹ́ǹdì. Èmi ká tẹ́ǹdà. Ẹ̀yà kúrò ńlá. Eléyìí. Àgbọ̀nà wọn mú. Àmìnì ájú wà sí ìlú wọn. Àmìnì ájú wà sí. Ọ̀gbọ́n ṣe ni wọ́n wá gbẹ́nu yẹn. Ẹni gbé wọn. Báwo wá àdúgbò ti gbẹ́nu bí àwọn gẹ́gẹ́ ló sáyẹ̀ fọlọ́ kó rí àwọn ọmọ. Sọ̀rí káwọn ìyá wa gbẹnu ẹsẹ̀ program. Àdámà ṣúgà tí ṣúgà bá ti mú yóò rí àpébò. Ó bí ẹ̀mú ọmọ àwọn ọmọ fi ń tẹ́ jẹnu sí ọ̀la. Allah! Òde bí ẹgbẹ́ tó wá wí wọ́n wá ń gbẹnu. Òde bọ́lọ̀ bọ́lọ̀ tó kọ́ jẹ̀ nínú ìjọ. Yóò sì yọ ọmọ jẹnu sí kò bẹ kò lé. Ọjọ́ méje tó wá pé táàbà tẹ́ńtà apọ́lọ́jì. Tẹ́ńtà náà wọ́n fà yọ kò ní sọ̀rọ̀. Ìjọba máa ní ká kú sí ẹ̀dá pẹ̀lú ẹgbẹ̀rún. Ìjọba ní bẹ̀rẹ̀, àbáyọ bẹ̀rẹ̀ kìí ṣètè tó ní wọ́n ti ta gbogbo àfọ àyíra ẹ̀. Lójú àwọn bá àbájọ òkè. Ẹ̀sùn ní ẹ̀mí tẹ́lẹ̀ sọ fún ọjọ́. Bẹ́ẹ̀ bá lè sọ pé ẹ̀mí ni ẹ̀. Ọlọ́run náà ó ṣe nǹkan bẹ́ẹ̀ mí, tóun náà mí nì. Bí eré bí eré ọlọ́run lè jẹ́ ẹ̀bọ̀n tó lóun ò ní ni o. Kò sẹ́ni tó bí. Wájú wà nínú ṣe ti rí pé ó ti ń bá kan mi bọ̀ ṣe ti rí wípé ọ̀rọ̀ yìí ti fẹ́ máa jọra wọn mo sọ ní orí live show lánàá ìwọ tó bá wà pẹ̀lú mi lórí live show for good 3 hours la fi ń discuss lé lórí. ṣe rántí ọdún tí King Saheed Òṣùpá Olúfimọ́ wà tí wọ́n lùsì màmá wọn tó ń ṣe fìdá prayer náà fún wọn tí gbogbo àwọn olórin tí wọ́n wà bẹ́ẹ̀ ṣé àmọ́ pé ọ̀rọ̀ yẹn náà di wàhálà I made mention of this thing yesterday ọ̀pọ̀lọpọ̀ yín pamọ́ mi lẹ́nu pé rárá Dara má sọ̀rọ̀ lọ́bẹ̀ I saw all your comments. Dara má sọ̀rọ̀ lọ́bẹ̀ wọ́n kàn sí kinní kan because after tí kinní yẹn ṣẹlẹ̀ níbi òkú ìyá Òṣùpá tí wọ́n ní kó mú owó àdúrà wá tí Wasiu sọ pé àdúrà lẹ wá gbà èwo tún lówó àdúrà owó wọ́n ti dá owó papọ̀ gbogbo àwọn olórin pé wọ́n ti dá owó papọ̀ kan fún wọn kì í ṣe pé kẹ́ tún máa pe individual láti mówó lẹ̀ ọ̀rọ̀ yẹn bí ọ̀pọ̀lọpọ̀ àfáà nínú. Buhari ọmọ Musa sọ̀rọ̀ wọ́n náà ti fà á lé àwọn àfáà kan lọ́wọ́ pé kinní kan àbọ̀dé àbálọ àbábọ̀ ẹ̀ apadà gbọ́ tó ò bá tí ì gbàgbé wípé kéwọ̀n wọ́n padà ná ní cancer of the throat. Mo ń try láti explain kíní ìlànà ọ̀pọ̀lọpọ̀ understand wọ́n nírọ́ kò rí bẹ́ẹ̀ kíní kan ok mo nítorí nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn kó má tún padà wá ṣẹlẹ̀ ní alẹ́ àná ìṣì ni mo sì sọ lórí live show láti discuss mo ní kó má tún padà wá bẹ́yìn yọ fún wọn ni mo ṣe ní ká kúkú sọ kí gbogbo àgbáyé gbọ́ àfìgbà tí mo máa rí fídíò ìtọ́ máa jù sí mi lẹ́nìí tọ́ ni wọ́n fún wọn ní ọjọ́ 7 ṣebí wọn náà ti ń fetí gbọ́ ẹjọ́ kí ló dé ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá kí ló dé kí lè ṣe àwọn ọmọ Yorùbá lọ́wọ́ yín ṣé ẹ fẹ́ pa gbogbo wa ni because I don't get it anymore. Ṣé ká má dé sọ̀rọ̀ mọ́ ni ṣe bí àìmọye ọ̀rọ̀ tẹ́yìn sọ online kò sí èèyàn tẹ́yìn àfáà yìí ò lè sọ̀rọ̀ sí ni kò sí èèyàn kan ní àtòkèdésàlẹ̀ nílẹ̀ Yorùbá tí ẹ̀ kì í kìpọ̀n rí yàlájàlàjàlà wọn. Ṣé ọba aládé Ọọ̀ni olórí àwọn ọba ilẹ̀ Yorùbá tí àwọn ènìyàn káàkiri ní diaspora ní western world tí wọ́n rí tí wọ́n wárìrì fún wọn tí wọ́n ṣàpọ́nlé fún wọn ǹjẹ́ mọ̀ bí ẹ ti ṣe insult bàbá yẹn ìjọ ilé ìbú kan tó wà láyé tí ẹ ò tí ì bú bàbá yẹn ò torí ẹ̀kọ́ ní pé kán fi lẹ́tà kan lọ fi wọ́n nù yín lásán o kì í ṣe yẹn nìkan o ǹjẹ́ mọ̀ bí mufti ṣe máa ń gun Ọọ̀ni gàràgàrà kò tí ì sọjọ́ tí Ọọ̀ni bọ́ síta tó ní kan mórí wá o ǹjẹ́ ìṣèrántí ẹ̀yin ọmọ Yorùbá ẹ má dé o ní ìgbà tó ní ìjà kan ṣẹlẹ̀ láàárín àwọn ọmọ Ọbàtálá àti àwọn aláàfáà ṣe bẹ́ẹ̀ rí nǹkan tí àwọn mùsùlùmí ṣe mi ò gbè fún ìjà ẹ̀sìn o èmi ò sí lára àwọn tó ń jàjà ẹ̀sìn ìfẹ́ ni mò ń tọrọ lọ́wọ́ gbogbo wa ṣùgbọ́n ibi tẹ́ wọ́n bá lọ yóò ti fẹ́ máa lọ́wọ́ kan nú o ó ti mú nǹkan míì dání ní ìgbà tí wàhálà yẹn máa ṣẹlẹ̀ ṣebí gbogbo wa la rí bẹ́ẹ̀ ṣe àbí ẹ̀rọ wípé àwọn ọmọ wípé ẹ̀yin àgbàgbà ẹ̀sìn ẹ̀yin lẹ encourage àwọn yúùtù àwọn ọmọ mùsùlùmí yẹn kọ́ lọ máa lẹ pálásì Ọọ̀ni lóko ṣé ẹ̀rọ wípé àmọ́ wípé àwọn mufti wà nínú àwọn tó ṣiṣẹ́ yẹn ṣé ẹ̀rọ wípé àmọ́ wípé kí lorúkọ ìrádàràdà tó wà níwò ṣé ẹ̀rọ wípé àmọ́ wípé gbogbo iṣẹ́ yẹn ọwọ́ gbogbo yín ni iṣẹ́ ọwọ́ gbogbo yín ni
ẹlẹ́ pálàsì Ọọ̀ni ní Òkò di ọ̀la Ọọ̀ni ò sọ̀rọ̀, Ọọ̀ni rìṣà ò wí kankan, bàbá yẹn ò wí kọ́, bàbá yẹn ò fọhùn. Èèyàn wá sọ̀rọ̀ ní ibi òkú ìyá ẹ̀, ṣebókú ìyá ẹ̀ ni, ṣókú ìyá alájà ti yẹn ni, ṣebí ìyá ẹ̀ ló kú, kí ló dé gan, ṣebókú ìyá ẹ̀ ni. Ọ̀tọ̀lẹ̀ tí ń jẹ́ jajajajaja ẹyọ àwọn ọmọbi tí mùsùlùmí ti ń pín ṣe fìdáù prayer lọ́jọ́ méje, ọjọ́ mẹ́jọ lẹ máa ń ṣe, tó bá ti ṣe 8 days ẹ tún ṣe 40 days, Wàsíù wà lọ ṣe 7 days, ìbáwọn kò ṣe 3 days, ṣebókú màmá tiẹ̀ ni. Ìbá sọ wípé òun ò tẹ̀ wá ṣe 7 o àti 8 àti 40 òun ò ṣe kankan, kí lẹ́nìbọ̀dì wá fẹ́ ṣe sí, bó bá ṣe wù ú ló ṣe lè ṣe, òun ló ní màmá ẹ̀. Torí ìgbà tí màmá yẹn tó wà láyé mi ò rí anybody wá tá lọ ṣùrùbù wọn mọ́ bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, kí lẹ̀yin mùsùlùmí fẹ́ sọ ilẹ̀ Yorùbá dì? Kí lẹ fẹ́ ṣe? Kí ni nǹkan tẹ fẹ́ sọ wá dì? Ẹ fẹ́ pa wá lẹ́nu mọ́ ká má lè sọ̀rọ̀, kẹ́rù tún máa bà wá nílẹ̀ bàbá wa torí pé gbé èsì, torí ẹ fẹ́ ká ṣẹ̀ sí yín. Ṣó dìgbà tẹ bá pa gbogbo wa tán? Kò séyàn kan tẹ bìkítà nílẹ̀ Yorùbá, kò sí èèyàn kan báyìí tẹ respect tẹ bọ̀wọ̀ fún. Ẹ̀yin tí ẹ ò bìkítà láti borí adé jẹ́, láti bọba jẹ́, láti balẹ̀ ọba jẹ́, láti sọ̀rọ̀ sí àgbàlagbà tó dàgbà jù látòkè désàlẹ̀, láti wọ́ wọn lẹ̀ tuurutu torí ẹ̀sìn. Tẹ̀sí ń gbé àwọn tó ní ẹ̀sìn tẹ́ ń gbé wọn lé orí àwọn àgbààgbà wa. Ẹ̀yin yẹn tẹ́ ẹ sọ̀rọ̀, kò sí ọ̀rọ̀ burúkú tí ò lè jáde lẹ́nu yín sí anybody nílẹ̀ Yorùbá, kò dẹ̀ tí sí àgbààgbà kan tó bọ́ síta tó ní ká ẹ mórí wá. Àwọn yúùtù ló wá dìde tìyín nísìn lẹ́yìn yàtà ẹ drink water ẹ lè drop cup lẹ́ sá káàkiri. Àwọn Wàsíù wá sọ̀rọ̀ nísìn, kẹ́ wọn wá sọ̀rọ̀ níbi òkú màmá ẹ̀. Tí ẹ bá ganu ṣálẹ̀ ganu ni, wọ́n ní kí ọ̀pọ̀lọpọ̀ yín lọ wá ṣẹṣẹ, ìbájẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ yín ríṣẹ́ ni, gbogbo ibi tẹ́ máa ń tojú bọ̀ tí òun tẹ́ máa ti lọ ṣẹ̀sìn ẹ̀ ní máa rẹ́sìn náà. Ẹ̀yin náà ẹ pọ́nra yín lẹ lọ rọ aṣọ àpọ́nlé, kẹ́ bú aṣọ àbùkù ọrùn yín, kẹ́ sún níná, kẹ́ wọ aṣọ àpọ́nlé tí gbogbo abiyẹ tí gbogbo ènìyàn ń wọ̀ kiri, tí wọ́n dẹni àpọ́nlé, kẹ́ yé kàbùkù kiri títì. Èyí tó yẹ kẹ́ mú gbọ́ ẹ̀ mú gbọ́. Ẹ̀yin wá lọ dé ọjọ́ méje, ẹ̀ fún Wàsíù lọ́jọ́ méje. Okay, kéré o lónílé lálejò, gbogbo ọmọ ká ilẹ̀ Yorùbá ó yẹ dìde pátápátá. Èmi ò support nǹkan tí ọ̀rọ̀ tí kéwọn sọ pé wọ́n ganu, ṣùgbọ́n ìgbé bóyá kí wọ́n ṣe lọ sókè kan wá sísàlẹ̀ láyé, ẹ̀yin kọ́ lẹ gbé débẹ̀. Bóyá tọ́kúlá, ẹ̀yin kọ́ lẹ lókun ẹ̀mí ẹ̀, ẹ̀yin kọ́ lẹ dasáyẹ̀, ẹ̀yin kọ́ lẹ lẹ́dà ẹ̀. Ìkànnì yín, ẹ̀yin kì í ṣàgbọmọlà, àgbọmọ palẹ̀ fẹ́ dì. Ẹ ti di ọ̀tá ilẹ̀ Yorùbá. Àwa náà dẹ̀ ti wá rí yín tán sìn wípé a ti rí yín nísìn gbangba wípé kìkìdá ọ̀tá ọmọ ilẹ̀ Yorùbá ó ní ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí. Kí ló dé? Ṣé nǹkan mi wà bẹ́ẹ̀? A ní ṣe nǹkan tẹ́ ní ká ṣe nílẹ̀ Yorùbá. Èyí tó bá dẹ̀ mú ipò ní òun lára, ẹ̀ẹ́dẹ̀pọ̀ sókè rajà lọ sí Saudi. Ẹ lọ sí nọ́ọ̀tì náà, kẹ́ fi wá lọ́rùn sílẹ̀. What is the meaning of all this? Ẹ̀yin tèmi, mi ò fẹ́ kí fídíò yìí gùn jù. Ẹ jọ̀ọ́, ẹ bá wa wo fídíò yìí, ẹ bá mi share káàkiri, ẹ bá mi share dọ́dọ̀ bàbá fúnra lára wọn, K1 The Ultimate kọ́ fetí ara wọn gbọ́. Ẹ wò, ẹ jẹ́ ká jọ fi K1 kọ́ wọn lọ́rùn. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣọmọ lọ́yẹ ní ẹlẹ́ni o. Tí nǹkan bá ṣe irú eléyìí tẹ́ ṣe ní last time, tí orí bá fún wọn tán lo nǹkan tí ò lọ, a ti mọ̀ pé iṣẹ́ ọwọ́ ẹ̀yin mùsùlùmí ni, a jẹ́ wípé ìjẹ̀sìn yẹn ti wá bẹ̀rẹ̀ báyìí. Orúkọ tèmi ò yí padà, Yèyé Dára Kowó Èkókókó, òun lèmi jẹ́.